olùdúró olùwòran jí fóònù Anthony Joshua gbé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó wáyé. Ẹ̀gbọ́n Joshua lọ́kùnrin ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìdí èrè o tí mo fi fẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ George Akume lẹ́yìn tí mo fi Ọọ̀ni Ilé-Ifẹ̀ sílẹ̀. Zainab olórí Ọọ̀ni Ògúnwùsì tẹ́lẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ gbọ́ kókó ẹ̀sùn mẹ́rin tí wọ́n fi kan awakọ̀ Anthony Joshua nílé ẹjọ́. Ṣebíkú ṣe é fàpinyà náà rèé, Rotimi Salami sọ bóun àti olóògbé Allwell Adémọ́lá ṣe máa ń ṣe lọ́dọọdún àmọ́ tí kò ṣeé ṣe lọ́dún yìí. Gbajúmọ̀ pásítọ̀ ní Chris Okafor fipò sílẹ̀ bí àjọ PFN ṣe ń ronú ìbáwí ìjìyà rẹ̀ lórí ẹ̀sùn ìbálòpọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ṣí ojú òpó láti ṣèrànwọ́ fáwọn ẹbí tí èèyàn wọn há sábẹ́ ilé ìtajà tó jó lọ́jà Balógun. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn olùdúró olùwòran jí fóònù Anthony Joshua gbé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó wáyé. Ẹ̀gbọ́n Joshua lọ́kùnrin ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Adédàmọ́lá Joshua tí í ṣe ẹ̀gbọ́n àgbà lọ́kùnrin fún Anthony Joshua tí í ṣe aṣáájú akànṣẹ́kù-bí-òjò lágbàáyé tẹ́lẹ̀ rí pín èrò rẹ̀ pẹ̀lú Bánkọ́lé Táíwò lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó gba ẹ̀mí ọ̀rẹ́ méjì tímọ́tímọ́ akànṣẹ́kù-bí-òjò. Ìbànújẹ́, ipò rúru ọkàn tí mọ̀lẹ́bí ń dojú kọ lẹ́yìn tí wọ́n gba ìròyìn ìṣẹ̀lẹ̀ náà àtàwọn ọ̀rọ̀ míì. Ìbátan Joshua sọ wípé àwọn kan nínú ìdílé kì í sábà lo ojú òpó ayélujára nítorí náà àwọn kò tètè gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà lójú ọjọ́. Ṣùgbọ́n ní nǹkan bíi aago kan ọ̀sán, ó ní ọ̀kan lára àwọn ọmọ ìjọ òun tí í ṣe igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá fẹ̀yìntì ló ṣe bẹ́ẹ̀ pé òun láti fi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó òun létí. Ó ní lẹ́yìn tóun gbọ́ ìròyìn ìbànújẹ́ náà, àfi bí ìgbà tó jẹ́ pé òun kò gbọ́ pé àwọn èèyàn ní jàǹbá rí, ó béèrè, ó kọminú pé báwo ni Anthony Joshua yóò ṣe kan àgbákò ìjàmbá. Òun kò gbàgbọ́, ṣùgbọ́n tó ní lóòótọ́ ìjàmbá náà wáyé tó sì ṣe ní láàánú bani lọ́kàn jẹ́. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìṣẹ̀lẹ̀ náà bá mọ̀lẹ́bí lójijì torí pé kì í ṣe ìgbà kìíní, ìgbà kejì tàbí ìgbà kẹta tí yóò wáyé nìyí. Ó kọminú, ó ní kí ló wá ṣẹlẹ̀, kí ló dé. Ó ní kò ju bíi wákàtí mẹ́fà lọ tí Anthony Joshua dé sórílẹ̀-èdè Nàìjíríà láti fojú gan ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní Ṣàgámù tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà fi wáyé lọ́jọ́ náà. Ó ní AJ fẹ́ bá àwọn mọ̀lẹ́bí sọdún ní Ṣàgámù ṣáájú kí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó wáyé. Ó ní ó bani lọ́kàn jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé. Ó ní Anthony Joshua tí ń sábà máa ń wálé fún pọ̀pọ̀ ṣinṣin àjọyọ̀ ọdún pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀. Ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ nìyí tó ti máa ń wálé fún ọdún. Ẹ̀gbọ́n Joshua náà kọ̀rọ̀ ojú sí ìwà àìbìkítà ìjọba sí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ó ní fún Joshua tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá kó tún máa sọdá láàrin ojú pópó lẹ́yìn ìjàmbá nígbà tó yẹ kí wọ́n gbé sórí ibùsùn ìyẹn stretcher jẹ́ ohun tó kù díẹ̀ káàtó tó sì bani lọ́kàn jẹ́. Ó ní tí èèyàn bá wà nínú irú ipò ìrora bẹ́ẹ̀, ó yẹ kí wàhálà ìrora náà dínkù. Ó ní ó yẹ kí wọ́n gbé Anthony Joshua sínú ọkọ̀ pàjáwìrì kí wọ́n sì ti àtibẹ̀ máa tọ́jú rẹ̀ ṣáájú kó tó dé ọgbà ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ó ní tó bá jẹ́ òkè òkun ni ọkọ̀ ojú òfurufú helicopter yóò gúnlẹ̀ ságbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé láàrin ìṣẹ́jú 5 láti gbé àwọn olùfarakásá tí ìjàmbá ṣẹlẹ̀ sí. Ó ní kí ìjọba gbé àwọn ọkọ̀ pàjáwìrì sáwọn ojú ọ̀nà ọ̀hún torí ìjàmbá sábà máa ń ṣẹlẹ̀ lójú ọ̀nà ọ̀hún. Ó ní kì í kàn ṣe wípé káwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC máa yẹ̀wé ọkọ̀ wò nìkan lójú ọ̀nà. Ó ní kí wọ́n pèsè àwọn ọkọ̀ pàjáwìrì bákan náà sí àwọn ojú ọ̀nà ọ̀hún. Bákan náà ló tún ní dípò kí àwọn èèyàn ṣèrànwọ́ fún àwọn olùfarakásá náà lójú ẹsẹ̀, àwòrán ni wọ́n ń yà tí wọ́n sì ń ṣe fídíò. Ó ní èyí kò tọ́ bó ti wù kó mọ̀. Ó ní kódà àwọn tún gbọ́ pé wọ́n jí fóònù Anthony Joshua gbé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó wáyé. Ó ní irú ìwà bẹ́ẹ̀ kò dára, ó yẹ kí òpin dé bá irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Ó ní àwọn ọlọ́pàá àtàwọn àjọ òṣìṣẹ́ pàjáwìrì míì yẹ kó máa dé ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá bá ti ṣẹlẹ̀ lójú ọjọ́ àti láti ṣàkóso agbègbè náà. Ó ní bákan náà ló yẹ kí ètò ìlanilọ́yẹ̀ máa wà jákèjádò àwọn ibùdókọ̀ àti fún àwọn ọmọ Nàìjíríà pé ojúṣe gbogbo wa ni láti máa pe nọ́mbà ìlà ìbánisọ̀rọ̀ pàjáwìrì láti fi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí ìjàmbá ojú pópó, ìjàmbá iná àtàwọn ìṣẹ̀lẹ̀ míì tó àwọn àjọ
tọ́rọ̀ bá kàn létí. Ó ní ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà gan ni kò mọ nọ́mbà ìlà ìbánisọ̀rọ̀ pàjáwìrì láti pè lásìkò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, tó sì jẹ́ pé ẹnikẹ́ni ló lè bá ara rẹ̀ nípò pàjáwìrì lákòókò yòówù. Ẹ̀gbọ́n Joshua ní ìjọba ti ṣe ìwọ̀n tó lè ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní gómìnà Dàpọ̀ Abíọ́dún àti Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Ògùn àti Èkó ní sísẹ̀ǹtẹ̀lé ti rí dájú pé akànṣẹ́kù bí òjò náà gba ìtọ́jú tó péye. Ó ní ààrẹ Bọ́lá Tinubu gan ti bá ọmọ àwọn sọ̀rọ̀, ó ti bá AJ àti àwọn òbí rẹ̀ sọ̀rọ̀, ó sì mú dá wọn lójú nípa àtìlẹ́yìn ìjọba ní gbogbo ìgbà. Ó ní àwọn mọ rírì dúpẹ́ lọ́wọ́ ìjọba fún àtìlẹ́yìn rẹ̀. Ìdí èrè o tí mo fi fẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ George Akume lẹ́yìn tí mo fi Ọọ̀ni Ilé-Ifẹ̀ sílẹ̀. Zainab, olórí Ọọ̀ni Ògúnwùsì tẹ́lẹ̀, ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì tẹ́lẹ̀ rí Zainab Otiti tó ti wá di Zainab Ngoemba báyìí ti ṣàlàyé nípa ìgbéyàwó rẹ̀ tuntun pẹ̀lú akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ George Akume, eléyìí tó tọ́ka sí gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tó ní ìfọ̀kànbalẹ̀ nínú àti ìpinnu láti ṣiṣẹ́ sin aráàlú. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ David Adéoyè fi síta lórí àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan lórílẹ̀-èdè Nàìjíríà, Zainab ṣàlàyé pé kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ kankan lórí ọ̀nà tí òun tọ̀ bí kò ṣe ìtẹ̀síwájú láàrin àwọn èèyàn méjì tí wọ́n ti ń ṣiṣẹ́ sin aráàlú ṣáájú. Ó ní lára àwọn àmúyẹ tó mú kí àjọṣepọ̀ àwọn náà ò dúró déédéé ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, àánú àti ìfaraẹnijìn. Àtẹ̀jáde náà tún tẹ̀síwájú láti sọ pé ìfẹ́ ọmọlàkejì àti ìdúróṣinṣin tó jẹ́ ọ̀kan lára ohun tí àwọn èèyàn orílẹ̀-èdè yìí ń pòǹgbẹ́ fún lásìkò yìí jẹ́ ohun kan tó jẹyọ nínú ìgbé ayé àwọn tọkọtaya tuntun náà. Zainab, tí ọ̀pọ̀ mọ̀ sí olórí Wúràọlá, fẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì fún oṣù 17 láàrin oṣù kẹta ọdún 2016 sí ọdún 2017. Ẹ gbọ́ kókó ẹ̀sùn 4 tí wọ́n fi kan awakọ̀ Anthony Joshua nílé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣàlàyé kókó ẹ̀sùn 4 tí wọ́n fi kan awakọ̀ Lexus SUV tí Anthony Joshua àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì wà nínú rẹ̀, èyí tó ní ìjàmbá lọ́nà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Lọ́jọ́ kejì oṣù kìíní ọdún 2026 ni awakọ̀ náà Adéníyì Káyọ̀dé káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́ magistrate tó wà nílùú Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kan awakọ̀ náà ni pé ó wa ọkọ̀ lọ́nà tó léwu, èyí tó ṣokùnfà ikú àwọn èèyàn. Anthony Joshua àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì tó kú nínú ìjàmbá ọkọ̀ orísun àwòrán social media. Eléyìí ni ìgbìmọ̀ olùpẹ̀jọ́ sọ pé ó tako abala 5(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Ẹ̀sùn kejì tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Káyọ̀dé ní ẹ̀sùn àìbìkítà àti wíwa ọkọ̀ ní ìwàkuwà, èyí tó lòdì sófin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Wíwa ọkọ̀ láì ná ní nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́sùn kẹta tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Káyọ̀dé, àti pé wọ́n ló tún ṣàkóbá fáwọn tó wà nínú ọkọ̀ náà tí wọ́n fi farapa. Lábẹ́ ẹ̀sùn yìí kan náà ni wọ́n tún ti sọ pé awakọ̀ náà bà dúkìá jẹ́, èyí tó lòdì sí abala 7(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Ẹ̀sùn kẹrin tí wọ́n fi kan awakọ̀ Anthony Joshua ni pé ó ń wa ọkọ̀ láì ní ìwé ẹ̀rí ìwakọ̀ tó yanrantí lọ́wọ́, èyí tó lòdì sí abala 10(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, ilé ẹjọ́ fún awakọ̀ náà ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 5 náírà, 5 mílíọ̀nù náírà àti onídùúró méjì. Ilé ẹjọ́ ní ọ̀gbẹ́ni Káyọ̀dé yóò wà ní àhámọ́ títí tí yóò fi pèsè nǹkan tí ilé ẹjọ́ ní kó san fún bẹ́ẹ̀lì rẹ̀. 20 oṣù kìíní yìí ní ìgbẹ́jọ́ yóò tún wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ pé awakọ̀ tó wa ọkọ̀ Lexus SUV tí Anthony Joshua àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ wà nínú rẹ̀, èyí tó ní ìjàmbá níbi tí èèyàn méjì ti kú, ti fojú ba ilé ẹjọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí sọ pé ọ̀gbẹ́ni Adéníyì Mobọ́lájí Káyọ̀dé fojú ba ilé ẹjọ́ magistrate tó wà nílùú Ṣàgámù lọ́jọ́ Ẹtì ọjọ́ kejì
oṣù kìíní ọdún 2026 yìí. DSP Babáṣèyí sọ lójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ pé ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ Káyọ̀dé ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years síwájú sí ogúnjọ́ oṣù yìí. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀gbẹ́ni Káyọ̀dé ní Eléwéran nílùú Abẹ́òkúta lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún yìí. Ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè nípa awakọ̀ tó wa ọkọ̀ náà láti ìgbà tí ìjàmbá náà ti ṣẹlẹ̀ tí Joshua sì ń gba ìtọ́jú nílé ìwòsàn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ṣàlàyé pé wọ́n mú awakọ̀ náà sí àhámọ́ gẹ́gẹ́ bí ara ìlànà fún ìwádìí àti pé ó ṣeé ṣe kí wọ́n fà á lọ sí ilé ẹjọ́. Lọ́jọ́rú Wednesday ni a ó rántí pé ìròyìn jáde pé ìlú mọ̀ọ́ká àkànṣẹ́kù bí òjò ní Anthony Joshua ti fi ilé ìwòsàn sílẹ̀ lẹ́yìn tó kàgbákò ìjàmbá mọ́tò èyí tó gbẹ̀mí àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì lọ́jọ́ ajé Monday. Ṣé bíkú ṣe fa ìpínyà náà rèé? Rótìmí Sàlámì sọ bóun àti olóògbé Allwell Adémọ́lá ṣe máa ń ṣe lọ́dọọdún àmọ́ tí kò ṣeé ṣe lọ́dún yìí. Ikú àlùmúntù, ikú òòyà tó ń ya ọ̀rẹ́ méjì tó ń ya ọkọ lẹ́yìn aya, òun ló ń gba ọmọ lọ́wọ́ òbí ẹ̀ tó ń sọ ilé aláyọ̀ di kíkan lójijì láìròtẹ́lẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí lára gbajúmọ̀ òṣèré tíátà ní Rótìmí Sàlámì ẹni tó jẹ́ ọ̀rẹ́ minú olóògbé Allwell Adémọ́lá, òṣèrébìnrin tó kú lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá. Bí gbogbo onítíátà ṣe ń dárò Allwell tó kú lójijì yìí, Rótìmí kò tètè sọ̀rọ̀. Àwọn èèyàn sì ń sọ pé ó yẹ kí wọ́n ṣàbẹ̀wò sí i láti mọ ipò tó wà. Àmọ́ nígbà tí Rótìmí Sàlámì yóò sọ̀rọ̀ lọ́jọ́ kẹta ikú Allwell, ó ní òun sunkún àsundàkẹ́ fún wákàtí 42 síbẹ̀ ọ̀rí òun àtàtà kò padà, ó ti lọ sí àjùlé ọ̀run. Ó ní káwọn èèyàn tó ń pe òun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ má ṣe bínú pé òun kò tètè dáhùn, ara òun kò lè dàbíi pé kí òun dáhùn nígbà náà. Ọdún tuntun kù ọ̀la ni Rótìmí tún rántí Allwell tó máa ń pè ní Sugar Boo tàbí ẹni ọ̀bánkẹ́. Nígbà náà ló sì kọ ọ̀rọ̀ sí ojú òpó Instagram rẹ̀. Gẹ́gẹ́ bí Sàlámì ṣe kọ ọ̀rọ̀ ìdárò ọ̀hún, ó ní àwọn jọ máa ń gbàdúrà, àwọn sì máa ń béèrè ohun tí àwọn fẹ́ lọ́dún tuntun. Kódà láwùjọ ibi tí àwọn ẹbí òun bá wà, ó ní àwọn jọ máa ń ṣàjọyọ̀ ọdún ni, àmọ́ tọdún yìí yàtọ̀ nítorí Allwell kò sí níbẹ̀ lọ́dún èyí. Rótìmí nínú àtẹ̀jáde náà kọ pé nínú ẹ̀dùn ọkàn àti àdúrà ni òun àti ẹbí òun kí gbogbo èèyàn kú ọdún tuntun. Bẹ́ẹ̀ ni òṣèrékùnrin tíátà Yorùbá náà fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ní ìdárò Allwell, ẹni tí àwọn kan sọ pé òun àti Rótìmí ń fẹ́ ara wọn ni wọ́n ṣe jẹ́ kòríkòsùn. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn ti béèrè lọ́wọ́ Rótìmí Sàlámì ṣáájú ikú Allwell pé ṣé ìfẹ́ ìkọ̀kọ̀ wà láàrin òun àti olóògbé Allwell ni. Ṣùgbọ́n èsì tí Sàlámì máa ń fọ̀ ni pé àhesọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà. Bó tilẹ̀ jẹ́ pé orúkọ bíi Sugar Boo, Babe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń pe ara wọn. Fọ́nrán fídíò kan lórí ayélujára láìpẹ́ ṣàfihàn ayẹyẹ ọjọ́ bíi ọ̀kan lára àwọn gbajúmọ̀ òṣèré tó wáyé láìpẹ́ yìí, èyí tí ṣe Adéọlá Fọlọ́runṣọ tó pé 40 ọdún tóun náà sì jẹ́ òṣèré tíátà. Fọlọ́runṣọ Adéọlá náà ni àwọn èèyàn mọ̀ sí Àríkẹ́ Gold lágbo tíátà Yorùbá. Níbi ayẹyẹ náà tí àwọn òṣèré wà níbẹ̀ ni wọ́n ti ní kí wọ́n dúró ìṣẹ́jú kan ní ìrántí Allwell Adémọ́lá ẹni tó kú lọ́jọ́ kẹta Kérésì tó kọjá. Nínú fọ́nrán fídíò náà ní àwọn èèyàn ti dorí kodò láàrin àkókò ìrántí olóògbé náà tí àwọn míì sì fa ojú ro. Wọ́n fi ìṣẹ́jú kan yìí gbàdúrà fún Allwell kí ayẹyẹ ọjọ́ ìbí náà tó tún tẹ̀síwájú. Ẹlòmíràn tí ikú Allwell sì ń ṣe ní kàyéfì lọ́wọ́ báyìí ni Bíọ́lá Báyọ̀ tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré. Nínú ọ̀rọ̀ tí Bíọ́lá kọ sójú òpó ayélujára rẹ̀ láìpẹ́ yìí ló ti ní Allwell wà nílé òun lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2025 tí í ṣe ọjọ́ bí òun. Ó ní òun gbé lọ wo sinimá, òun tún gbé padà sí ilé òun, àwọn sì jọ ṣàdéhùn láti jọ lọ síbì kan lẹ́yìn èyí tí wọ́n kéde ikú rẹ̀ lẹ́yìn wákàtí 24. Allwell ṣé ó ti tán nìyẹn? Bẹ́ẹ̀ ni Bíọ́lá Báyọ̀ béèrè ọ̀rọ̀ láìsí èsì fún. Ẹ ó rántí pé ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 ni Allwell Adémọ́lá jáde láyé. Ọkàn rẹ̀ ni wọ́n ló ṣàdédé daṣẹ́ sílẹ̀ lójijì tó sì ṣubú lulẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, àmọ́ ṣùgbọ́n ẹ̀pa ò gbòòrò mọ́. Kọ́lọ́run ọba ó má jẹ́ kí ikú tó yáwọ́ pa ẹnikẹ́ni wá. Gbajúmọ̀
pásítọ̀ nì gbajúmọ̀ pásítọ̀ ní Chris Okafor fipò sílẹ̀ bí àjọ PFN ṣe ń ronú ìbáwí ìjìyà rẹ̀ lórí ẹ̀sùn ìbálòpọ̀. Àlùfáà àgbà ìjọ Mountain of Liberation and Miracles Ministries Chris Okafor ti fipò sílẹ̀ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ lásìkò ìbínú tó ń gbóná janjan lórí ọ̀pọ̀ ẹ̀sùn ìbálòpọ̀ tí Doris fi kàn án. Àlùfáà náà lọ́jọ́ àìkú Sunday tọrọ àforíjì ní gbangba sí òṣèrébìnrin ní Doris Ogala lásìkò tí ìsìn ń lọ lọ́wọ́ nílé ìjọsìn rẹ̀ níbi tó ti kúnlẹ̀ lórí pẹpẹ ìwàásù tó sì gba àwọn àṣìṣe rẹ̀ láṣìṣe tó sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tó ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó tuntun tórúkọ rẹ̀ ń jẹ́ Pearl lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2025 tí ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àlùfáà sì péjú pésẹ̀ síbẹ̀. Okafor ni wọ́n ló tẹ̀síwájú pẹ̀lú ètò ayẹyẹ ìgbéyàwó ládùúrú ọ̀pọ̀ ẹ̀sùn ọ̀dàlẹ̀ àìṣedéédé ìbanilórúkọjẹ́ tí Ogala fi kàn án èyí tó gba ìgboro kan lórí ìṣèlérí ètò ìgbéyàwó lẹ́yìn ọ̀pọ̀ ìwọléwọ̀de ìrìnàjò ìfẹ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ kan pẹ̀lú Saturday Punch ẹ̀wẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ náà ló ṣe bẹ́ẹ̀ dá àwọn ẹ̀sùn náà nù bíi omi ìsanwó tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó burú gbà nípa oníkálukú tó ń gbìyànjú láti lọ owó gbà mọ́ èèyàn Ọlọ́run lọ́wọ́. Bí àwọn ẹ̀sùn náà tó ṣe búrẹ́kẹ́ sí lójú òpó ayélujára láwọn ọ̀sẹ̀ díẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú bí àwọn obìnrin ṣe ń jáde síta sọ̀rọ̀ pẹ̀lú oríṣiríṣi àlàyé lọ́tùn lósì. Ìròyìn Saturday Punch jẹ́ kó di mímọ̀ pé àwọn aládarí tí wọ́n bọ̀wọ̀ fún láwùjọ àwọn ọmọlẹ́yìn Kristi fipá mú Okafor láti fi ipò sílẹ̀ láti dín wàhálà kù. Olórí àgbà kan nínú ẹgbẹ́ Pentecostal Fellowship of Nigeria PFN tí ó súnmọ́ pásítọ̀ náà jẹ́rìí sí èyí fún ọ̀kan lára àwọn akọ̀ròyìn. Ẹgbẹ́ tún fi kún pé ọ̀pọ̀ nǹkan ló yẹ láti ṣe lórí ìgbésẹ̀ ìbáwí yìí. Ẹnìkan ṣàlàyé pé pọ̀pọ̀ ṣinṣin ọdún ló fa ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ PFN lórí ẹ̀sùn ìbálòpọ̀. Ṣùgbọ́n ìfúngunmọ́ látọ̀dọ̀ ìṣọ̀wọ́ àwọn aládarí ìjọ Kristi pásítọ̀ náà ti fi ipò sílẹ̀ fún oṣù kan. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé òun ṣáájú kí oṣù òun tó parí àwọn ìgbésẹ̀ kan yóò ti jẹ́ gbígbé nípa pásítọ̀ náà. Nígbà tí wọ́n takòtò ìbéèrè bóyá ẹgbẹ́ PFN yóò ṣèwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn pásítọ̀ náà, ọ̀kan dáhùn ó wí pé òun ò rò pé ẹgbẹ́ PFN ló yẹ kó ṣe ìyíṣẹ́ yẹn. Ó ní àwọn kì í ṣe ọlọ́pàá tàbí àwọn àjọ tó ń gbógun ti àwọn ìwà ọ̀daràn ìbàjẹ́. Ó ní tí ẹ̀sùn ìfipábánilòpọ̀ takò pásítọ̀ bá wà kì í ṣe ẹgbẹ́ PFN yóò gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ó ní òun jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Nàìjíríà pé kódà tí àwọn bá ṣe ìwádìí àwọn kò ní fi ìgbóró òfin gbé ẹnikẹ́ni. Ó ní ẹjọ́ ọ̀daràn ní èyí ìjọba sì gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ó ní kì í ṣe pé ẹgbẹ́ PFN tàbí ìjọ Kristẹni kò ní gbé ìgbésẹ̀ kankan lórí àwọn irúfẹ́ ọ̀rọ̀ yìí. Ó ní ìgbésẹ̀ tí ẹgbẹ́ PFN tàbí ìjọ Kristẹni lè gbé ní nǹkan tí wọ́n pè ní ìfúngunmọ́ àti ìbáwí ní tẹ̀mí. Ó ní ẹgbẹ́ PFN kò ní agbára láti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tàbí ìfigbóró òfin gbé lórí ẹ̀sùn ìwà ọ̀daràn. Ẹ̀wẹ̀ pásítọ̀ náà lákòókò ìwàásù rẹ̀ nínú ètò àìsùn ọdún tuntun lálẹ́ ọjọ́rú Wednesday sọ wípé ìgbésẹ̀ ìpinnu òun láti fipò sílẹ̀ báyìí náà wà fún ìsọdọ̀tun ìgbé ayé ẹ̀mí. Okafor sọ wípé ìsinmi lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí kò túmọ̀ sí pé òun yóò fi àwọn ojúṣe òun nínú ìjọ sílẹ̀ pátápátá. Ó ní ìsinmi náà yóò pẹ́ títí di oṣù kejì inú ọdún yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ṣí ojú òpó láti ṣèrànwọ́ fáwọn ẹbí tí èèyàn wọn bá há sábẹ́ ilé ìtajà tó jó lọ́jà Balógun. Àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó Lagos State Emergency Management Agency LASEMA ti kéde pé àwọn ti ṣí ojú òpó láti ṣe ìrànwọ́ fáwọn èèyàn tí wọ́n sì ń wá àwọn èèyàn wọn níbi ìjàmbá iná tó wáyé nílé ìtajà Great Nigeria Insurance House Balógun Èkó. Ìgbésẹ̀ yìí ló ń wáyé látàrí báwọn ẹbí kan ṣe ń kọminú pé ó ṣeéṣe káwọn èèyàn wọn sì há sábẹ́ ilé ìtajà náà tó jóná ní alẹ́ ọjọ́ ọdún Kérésìmesì kù ọ̀la. Akọ̀wé àgbà àjọ LASEMA Fẹ́mi Òkè Ọ̀sanyìntólú nínú àtẹ̀jáde kan tó fi léde fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sáwọn ẹbí àwọn èèyàn tí wọ́n pàdánù èèyàn wọn tó sì gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní ẹ̀mí láti gba àdánù náà. Ó ṣàlàyé pé ojú òpó tí wọ́n ṣí náà wà fún àwọn èèyàn láti wá ṣe àkọọ́lẹ̀
nípa àwọn èèyàn wọn tí wọ́n bá ń wá tí wọ́n nígbàgbọ́ pé wọ́n sì wà nínú abẹ́ ilé ọ̀hún. Ó sọ pé àjọ náà máa ṣe ìwádìí ohun tí wọ́n bá sọ fún àwọn nípa àwọn èèyàn náà tí àwọn sì máa lò ó láti fi ṣe àkójọ gbogbo orúkọ àwọn tí wọ́n wà níbi ìjàmbá iná náà. Èyí máa ṣe ìrànwọ́ fún wọn láti tètè ṣe àwárí àti ìdánimọ̀ àwọn tó há sábẹ́ ilé náà. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ pàjáwìrì yóò túnbọ̀ tẹ̀síwájú láti tú gbogbo abẹ́ ilé náà láti ṣàwárí rẹ̀ pé kò sí ẹnikẹ́ni tó há sábẹ́ ilé náà mọ́. Láti ṣe àrídájú rẹ̀ pé iṣẹ́ náà lọ bó ṣe yẹ, Lásímà sọ pé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ míì tó fi mọ́ àwọn iléeṣẹ́ ètò ìlera àtàwọn ẹ̀ṣọ́ ààbò láti lè jẹ́ kí iṣẹ́ náà ní àṣeyọrí. Òkè Ọ̀sanyìntólú fi kún pé àwọn ní ìfarajìn láti túbọ̀ máa dáàbò bo ẹ̀mí àti dúkìá tí àwọn yóò sì máa fi bí ìgbésẹ̀ náà bá ṣe ń lọ tó àwọn aráàlú létí. Bákan náà ló rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ iṣẹ́ pàjáwìrì kí wọ́n bá lè ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. A ó rántí pé ìjàmbá iná lójó ilé ìtajà lọ́jà Balógun lẹ́kọ̀ọ́ lọ́dún kérésì kù ọ̀la tí ọ̀pọ̀ dúkìá sì ṣòfò. Níṣe ni ọ̀pọ̀ àwọn olùtajà tí wọ́n ní ṣọ́ọ̀bù ní ilé ìtajà Great Nigeria Insurance House tó jẹ́ ilé ìtajà púpọ̀ tó wà ní òpópónà Martins Lagos Island ìpínlẹ̀ Èkó ń káwọ́ mọ́rí ní ọjọ́ ọdún kérésìmesì kù ọ̀la bí ilé ìtajà náà ṣe gbaná lójijì. Gẹ́gẹ́ bí fídíò tó gba orí ayélujára tí àwọn akọ̀ròyìn rí, níṣe ni iná náà gbilẹ̀ tó sì ń jó làlàlà. Àtẹ̀jáde tí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State Emergency Management Agency Lásímà ṣe sọ, wọ́n ní àjà kẹrin ní iná náà ti déédéé ṣẹyọ. Adarí Lásímà Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé láti àjà kẹrin ní iná ọ̀hún ti ràn wọ àjà kẹfà tó sì ń jó wá sílẹ̀. Nǹkan bíi aago 5:20 ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ìjàmbá iná náà bẹ̀rẹ̀ táwọn òṣìṣẹ́ panápaná àtàwọn tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sì gbìyànjú láti pa iná náà. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, a kò lè sọ bóyá èèyàn kankan bá ìjàmbá iná náà lọ, àmọ́ ọ̀pọ̀ dúkìá olówó iyebíye ni ó run sínú ìjàmbá iná náà. Àwọn òṣìṣẹ́ àjọ panápaná gúnlẹ̀ síbi ilé náà tí wọ́n sì gbìyànjú láti pa iná náà tí wọn kò sì lè sọ ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún. Àwọn ibi tí ìjàmbá iná náà ti ṣọṣẹ́ ló jẹ́ ibi tí àwọn ọlọ́jà tí wọ́n ń ta aṣọ máa ń kó ọjà wọn pamọ́ sí tí àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan náà sì wà níbẹ̀. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.